àyànfẹ́ Olúwa, bí a ti mọ̀ wípé òtítọ́ sọnù nínú ọ̀pọ̀ ìjọ lónìí, èyí ló mú kí Ọlọ́run gbé ikọ̀ àti ìríjú rẹ̀ dìde, Evangelist Babatunde Samuel, láti máa fi ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run bọ́ ago àgùntàn rẹ̀. Yóò dára fún wa. Mo bá sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí láti inú ìwé ìyìn Lúùkù orí 6 ẹsẹ̀ 38. Luke chapter 6 verse 38. Ẹ fi fún ni a ó sì fi fún yín, òṣùwọ̀n dáradára, àkèmọ́lẹ̀ àti àmìbọ̀, àkúnwọ́sílẹ̀ ni a ó fi wọ̀n sí àyà yín, nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n, òun ni a ó padà fi wọ̀n fún yín. Amen. Mo bá a sọ̀rọ̀ lówùúrọ̀ yìí lórí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìbùkún àti òkè wá. Kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìbùkún àti òkè wá. Tá a bá wo Bíbélì dáadáa, ó rí pé tó bá wo láti Genesis dé Revelation, kò sádùn àbùkún. Iṣẹ́ ìbùkún ló wà. Ó ṣe ńlá pọ̀ pé ọ̀pọ̀ àwọn tó láwọn ọmọ Jésù ló sì ń ta. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó kọ́ àwọn dá Jésù mọ̀ láyé wọn ráre lónìí, ló sì ń jẹ ayé wọn ń yà, ló sì báyé wọn múlẹ̀, ní ìfàsẹ́yìn báyé wọn múlẹ̀. Ọlọ́run ti lànà kalẹ̀ fáwọn ọmọ rẹ̀. Ọlọ́run ti kọ́ àwọn kọ́kọ́rọ́ kan kalẹ̀ tí àwọn ọmọ rẹ̀ lè fi ṣe rere. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa là ń fèrè láàlú kọ́kọ́rọ́ yìí. Ọmọ ọ̀sìn ni lọ́wọ́ ṣùgbọ́n ọ̀lọ́. Ilẹ̀kùn tá a dẹ̀ ní kọ́kọ́rọ́ ẹ̀ ní tá a sì, ṣé yóò sì fúnra ẹ̀ ni? Kò lè sí. Ọní kì í lé ẹ lọ́wọ́, ọwọ́ adéhùn ẹ̀ lò kó ọ sí, ọwọ́ lọ́ọ̀rí léwọ̀. Bó o lọ ṣe fẹ́ rí léwọ̀, àìdẹ̀rí léwọ̀ ẹ̀dẹ̀ ní kì í sọ owó oṣó, bẹ́ẹ̀ ni kì í sọ owó àjẹ́, ọwọ́ rẹ náà ni. Sẹ́rí òṣì àwọn ọmọ Ọlọ́run, òṣì àwọn èèyàn mímọ́, àmọ́ wá di ẹ̀sọ́ owó èṣù, àmọ́ wá di ẹ̀sọ́ owó ogun, àmọ́ wá di ẹ̀sọ́ no. Ìbùkún àwọn ọmọ Ọlọ́run tán bá ṣe ń tó tọ́ tán lo kọ́kọ́rọ́ tọ́lọ́run fún wọn, èṣù ò lè dá dúró. Èṣù ò lágbára láti dáàbò kún àwọn Ọlọ́run dúró tán bá lo kọ́kọ́rọ́ tọ́lọ́run fún wọn bó ṣe yẹ kán lò ó. Ṣùgbọ́n èrèdí tí Sátánì fi ń pa àwọn Ọlọ́run lójú lónìí tó fi dàbí pé àwọn tó ń sin Jésù jù, àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì jù, àwọn tó ń lọ prógráàmù jù, àwọn náà lò sí ń ta á jù, àwọn náà ní erówó wọ ọkọ̀ lọ bí prógráàmù, àwọn náà ní ó tún fẹsẹ̀ rìn wá ṣọ́ọ̀ṣì. Èrèdí ni pé àwọn kọ́kọ́rọ́ tọ́lọ́run gbàálẹ̀ náà lè fi máa ṣílẹ̀kùn ìbùkún táyé wọn ò fi ní ráre, wọn ò lò ó. Màá dẹ̀ fún wa láwọn kọ́kọ́rọ́ yìí. Mo wá ń gbàdúrà pé tó o bá ti gbà tán, Ọlọ́run jọ̀ọ́ lè rí lò, torí ọwọ́ rẹ̀ náà ló tún kù sí. Bá a gúnyán nínú ewé tá a sì ṣe bẹ̀rẹ̀ sínú èpo ẹ̀pà, ẹni òyò máa yó ni, ẹni ò ní yóò ní ṣe kíni, kò ní yó. Sọrí wọ́n tó bá dẹ̀ jẹ́ ahun, ọ̀kọ̀ọ̀kan ní the deliverance inú ayé ẹ̀ ná. Self deliverance dẹ̀ ni èmi ò ní gbọ́ ọ́ lé olórí. Ìwọ lọ́ọ́ ṣe deliverance láyé ọ̀tọ̀ lọ́wọ́ ara ẹ̀, torí pé wọ́n ní ahun ò gbádùn ara ẹ̀. Ara àlè ahun náà kò gbádùn ahun. Ẹ̀mí ahun ègbò, torí sọ́dọ̀ àwọn kọ́kọ́rọ́ tí màá kà á lẹ̀. Tọ́ ọ bá dáhùn, ẹ̀mí ahun nínú ayé ò ní jọ lé lo. Òun náà mo ṣe ní ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀. Ṣùgbọ́n kíní kan ló wà nú ayé wọn tí ò jẹ́ ń rí lò. So Ọlọ́run ò dẹ̀ fẹ́ káwọn ọmọ ẹ̀kún wà nú òṣì. Dẹ̀gbọ́ ilé dáadáa, òṣì ń ṣàyàn mọ́ àfẹnibàgbà bíi kádàrá. Ọlọ́run ò yan òṣì máwọn èèyàn tiẹ̀. Ẹni bá wá gba òṣì ń kodoro, lòṣì ó bá lálejò tí èkú. Sọ pé I refuse to be poor. Mo kọ̀ láti yó lòṣì. Ọlọ́run tèmi ń so lòṣì. Ọlọ́run Ábúráhámù kì í sọ Ọlọ́run olòṣì. Ọlọ́run Áísíkì kì í sọ Ọlọ́run olòṣì. Ọlọ́run Jákọ́bù kì í sọ Ọlọ́run olòṣì. Ọlọ́run Dáfídì kì í sọ Ọlọ́run olòṣì. Gbogbo àwọn tó sin lọ́nu Bíbélì wọn ò yóò lòṣì. Mọ́ fòṣì túra ẹnu. Wípé Nàìjíríà rí bó ṣe rí kò ní kó mọ̀ dáa fún ọ. Ilẹ̀ Íjíbítì ní Gósẹ́nì wà. Síbẹ̀ bí ọ̀wọ́n àti ọ̀dà burúkú ṣe dá wọn tó nígbà tọ́wọ́ Ọlọ́run bá Íjíbítì jà, ilẹ̀ Gósẹ́nì táwọn ọmọ Ísírẹ́lì wà ọ̀pọ̀ náà ń jẹ ń bẹ̀.
wọ́n ń jẹ nú ọ̀pọ̀ ni wọ́n mú nú ọ̀pọ̀. Ọlọ́run kì í fẹ́ àwọn ọmọ ẹ̀ sínú ìnira. Wọ́n á sì mí gbọ́ o, kò túmọ̀ sí pé Kristẹni ò ní àkókò ìlàkọjá o. Ajẹ́ pé mo ṣe ń jẹ́ àlátọ́jọ́ yẹ, ajẹ́ pé kì í sanwó lọ́ọ̀nì ẹ̀ kọ́ wá rò pé bóyá ọ̀dọ̀ gbọ́ sí i. Mọ́ ọ̀dọ̀ gbọ́ sí o, yóò bu ọ lọ́wọ́ o. Ẹ rí i pé àwọn kan wọ́n ń pákéjì ògo èṣù wọ́n fọlọ́run. Àwọn òwe àwọn tí ń lọ àwúre. Ọlọ́run kọ́ ló làwúre o. Tó bá yá wọn ní ọ̀fìtì késàrì kì í ṣe bí ìtàwúre o. Kọ́ ọmọ ọ̀wẹ́ sí àwúre. Ọ̀sẹ̀ káyé mi lọ wájú. Káyé mi kò lójú kan. Gbogbo ọba ṣerú kan bá ọkàn tó ń fi ìyá kún yà ní o. Ọ̀nà àbájọ ti wà tọ́lọ́run fi kalẹ̀ sínú ìwé mímọ́ tá a lè tẹ̀lé tí ó sì dáa fún wa. Tábàdà ti tẹ̀lé ó di dandan káyé wa nítumọ̀. Jẹ́ fún ọ ní kọ́kọ́rọ́ 5 tí ó lè ṣí ilẹ̀kùn ìbùkún tí ó sì ní tì lórí ayé rárá. Táyọ̀ mọ̀ wádìí bọ́ ṣe é ṣe tí wọ́n sì ní rí. Tó so ilé àti àjẹ́ ilé bàbá rẹ̀ ò lè rí ọ dá dúró. Tí àwọn ẹ̀mí òkùnkùn kan ò lè rí ọ dá dúró. Àjẹ́ wà láyé Ábúráhámù ṣùgbọ́n wọn ò rí ìbùkún Ábúráhámù dá dúró. Wọ́n wà láyé Áísíkì náà, wọ́n wà láyé Jákọ́bù, wọn ò rí wọn dá dúró. Wọ́n wà láyé Dáfídì, wọn ò rí wọn dá dúró. Àwọn wọ̀nyí ṣe rere, sọ pé màá ṣe rere. Lórúkọ Jésù ìṣerere mi yóò sì dájú. Wọ́n sọ pé Nàìjíríà bàjẹ́. Káàtì àgbà pé gbogbo ohun tí ń lọ lórílẹ̀‐èdè ó burú lákòókò yìí. Tó yẹ pé gbogbo nǹkan ló ti wọ́n burúkú. Bó ti wù kó wọ́n tó àwọn èèyàn máa ń kọ́lé. Ìwọ ń kọ́ńplé owó ọkọ̀. Sì báwọn kan ra mọ́tò. Ṣé ẹ̀rọ gbogbo ìyẹn ló lè ní? Gbogbo ìyẹn lérò pé ń jí owó gọ́fìmẹ̀ntì ni. No, àwọn kan mọ Ọlọ́run tó dẹ̀ ń ṣiṣẹ́ ní legit way. Tọ́lọ́run dẹ̀ ń bless wọn. Gbà tán ń lo kọ́kọ́rọ́ tọ́lọ́run fún wọn bó ṣe kán lò. Kọ́kọ́rọ́ 5 tó lè ṣílẹ̀kùn ìbùkún àti òkè wá. Ìkíní, ìdámẹ́wàá. Sọ̀rọ̀ pé bọ́ọ̀lù ọ̀bí bọ́ǹbù ń tọ́ ọmọ ní sọ̀rọ̀ àmọ́ ni. Ọ̀pọ̀ ní jẹ́ ìdámẹ́wàá mọ́lẹ̀. Ẹ̀yin sàn. Ẹni ò bá sì ti ṣẹ̀dámẹ́wàá, Ọlọ́run ló ṣépè fẹ́ni tí ó bá ṣẹ̀dámẹ́wàá kì í ṣe pásítọ̀. Láàárín ọdún díẹ̀ sẹ́yìn tí mo ti ṣe ẹ̀rẹ́sẹ́ báyìí, mo fẹ́ lè káyé ìgbà tí mo wàásù lórí ìdámẹ́wàá. Mo rò pé ó tó ìgbà 5 tí mo ti ṣe ẹ̀rẹ́sẹ́ tí mo wàásù lórí ìdámẹ́wàá. Èmi èyí wàásù kí ló kàn mí. Ó kẹ̀lé pé bí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn ẹ̀, Ọlọ́run fẹ́ ká yí ẹ kúrò lójú kan ni. Ọlọ́run fẹ́ ká yí ẹ sún síwájú ni. Àwọn tá a bá wá sí ìṣòro wa tá a máa ń sábà ṣe every second Friday àtúnṣe mi náà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ Friday tí ń bọ̀ á ṣe mi. Pásítọ̀ kan tó jẹ́ pásítọ̀ rẹ̀ mi tó wá sí VG last one tá a ṣe, ó ní ọmọ alàgbà kan ó ló ń gbàdúrà kọ́ lọ́run ṣàánú fóun. Wọ́n ní Ọlọ́run sì béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni bàbá rẹ̀ ṣe fún mi tí n fi ṣàánú fún ọ. Pé kí n láárí tí bàbá rẹ̀ ṣe rí. Pé kí ni bàbá rẹ̀ ṣe tọ́ka sí nǹkan tí bàbá rẹ̀ ṣe rí. Tèmi ò fi wá ṣàánú fún wọn tọ́jú ọmọ. Àìmọ̀ pé àìsàn dámẹ́wàá èpè la fi ń jara wa. Àwọn kan ní òróró ní dámẹ́wàá tí ò ṣe é jẹ mọ́ran. Ta ni yóò pẹ̀rẹ̀ lẹ̀ tó òórùn fọmọ tí ó lè rí jẹ. Tí òróró bá ti fọ́ mẹ́ran kò ṣe é jẹ mọ́. Àbí mo parọ́ ni kò sí irú gírínẹ̀tì tẹ́lẹ̀ fi ṣe é tó lè dùn. Yóò korò ni. Ẹni tí ń ṣiṣẹ́ tí ẹ ṣàdámẹ́wàá ó lọ tààrà ẹ̀. Ìwọ lọ sílẹ̀kùn fésù kó wá jà ọ́ lólè. Tóró dídídá olè ó jà ọ́. Olè ẹ̀mí ó jà ọ́. Ìwọ tó bá ṣàdámẹ́wàá. John orí 10 ẹsẹ̀ 10 ó ní olè kì í wá bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Ìyẹn fún ẹni tó bá ṣí ilẹ̀kùn ayé rẹ̀ lẹ̀ fún. Tẹ́lẹ̀ ló lè ń jà ó lójú ilé tó lè wọ̀ o. Ilé tó bá wà well secured ó lè wọ́ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ. Sọ̀rí tó bá ń san ìdámẹ́wàá ayé rẹ̀ ó dàbí ilé tá a gbá ní fẹ́ǹsì tó ga tó tún wá láwọn bábu àyà. Yàtọ̀ sí bábu àyà táwọn sójà oníbọn ayin ẹsẹsẹ pa tó tún wà nínú ẹ̀. Sọ pé ilé yóò ṣòro wọ̀ fólè àbí bẹ́ẹ̀ kọ́. Yàtọ̀ sí yẹ tó tún wá láwọn àràmọ̀ǹdà búdọ̀gì tán láwọn àràmọ̀ǹdà búdọ̀gì àwọn rottweiler ajá burúkú tó yẹ pé yàtọ̀ sí èèyàn tó tún fìbọn sọ àwọn ajá burúkú kòkó kú tún wà pẹ̀lú wọn. Sọ pé irú olè tí ó wọ̀rú ilé bẹ́yẹ yóò ṣe kí ni? Ó múra. Báyé rẹ ṣe máa rí nínú ẹ̀mí nìyẹn. Ọlọ́run ó gbà fẹ́ẹ̀sì yọ ọ̀rí ayé Jóòbù ni. Nígbà tí Ọlọ́run fi Jóòbù hàn
Sátánì ní ṣebí ìwọ sáà ti ṣe ọgbà yìí ká, ìwọ ti sọ ọgbà yìí ohun gbogbo tó ní ká, kí ẹnikẹ́ni lè má bàa fọwọ́ kàn. Bí o bá san ìdámẹ́wàá, ọgbọ̀n yí ayé ẹ̀ka ọgbà iná. Ọlọ́run sọ ọgbà iná yẹ ká tó kọ́ ọ sọ àjẹ́ ilé bàbá rẹ ò ní lè ṣe kíni, wọn ò ní lè rí bùkún ayé ẹ̀ dá dúró. Ẹlòmíràn ni dákun kí n ṣiṣẹ́ lọ bí ẹni máa kú báyìí. Pásítọ̀ kan tó kàn jòkó síbì kan ìwà sọ pé òun fẹ́ máa gbàdá mẹ́wàá, yóò máa dán bí èèrà nù ṣúgà, ìyàwó rẹ̀ náà máa dán bí ayé tọ́ílẹ̀tì, èmi ó máa rí mi ò ní burú. Bọ́ ṣètò síkúlù ẹ̀mí ẹni tí kì í bá ṣẹ̀dá mẹ́wàá kó dé. Your life is not secure. Tó o bá ń ṣẹ̀dá mẹ́wàá, ayé òde ẹ̀mí òde èṣù lè jálá ayé ẹ̀ lójijì. Lóòótọ́ èèyàn mímọ́ ni ọ́, bọ̀ àìsàn ìdámẹ́wàá rẹ lè pa ọ́. Ó lè jẹ́ kí èṣù ní ọ̀rọ̀ lórí ayé rẹ̀, torí pé òfin tọ́lọ́run gbé kalẹ̀ ni. Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹwàá sí kọkànlá. Ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra, kí oúnjẹ bá lè wà ní ilé mi. Ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí, lé Olúwa àwọn ọmọ ogun wí. Bí èmi kì yóò bá sí àwọn fèrèsé ọ̀run fún yín, kí n sì tú ìbùkún jáde fún yín, tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. Sọrí báyẹn, blessing without limitation. Ó níbi tí ìbùkún yóò pọ̀ dé, kò ní sí ààyè fún ilé rẹ láti gbà á. Mo gbọ́ sítódì èèyàn kan, ọmọ Ọlọ́run ni o, ó ní Ọlọ́run ti bless yóò jù, pé blessing yẹn ti wá pọ̀ débi pé òun ìfẹ́ ráyè wáwọn bóyá weekly activities. Wọ́n lọ wá sọ fún pásítọ̀ pé dádì ẹ bá ń sọ fọ́lọ́run kó reduce blessing òun, pé dádì ẹ bá ń sọ fọ́lọ́run kó reduce blessing tó fún mi so that màá lè rí Ọlọ́run sìn. Wọ́n ní pásítọ̀ wa ní ó dà kó mọ̀ lọ òun bá gbàdúrà. Wọ́n nígbà tí pásítọ̀ wa ń gbàdúrà ó ní Olúwa á sọ fún pásítọ̀ pé lọ sọ fún wípé kó náà má sàn ìdámẹ́wàá mọ́. Ṣé wọ́n máa ń tẹ́ni yẹn ṣe ìdámẹ́wàá lọ́lọ́run béèrè, òun kò dá mẹ́sàn-án fún Ọlọ́run, yóò wá kó dà kan. Bóyá ṣe táìsì ẹ̀nìyẹn o, tó bá rí 10,000 yóò fọlọ́ ní 9,000 yóò mú 1,000. Ṣèbí dà kan lọ́run béèrè, òun kò dá mẹ́sàn-án fún Ọlọ́run, yóò wá kó dà kan. Bó ṣe ń ṣe táìsì ẹ̀nìyẹn. Wọ́n ní nígbà tó bá sọ wá sọ fún ọ ní kò ṣeé ṣe. Wọ́n ní Ọlọ́run wá sọ pé tí ò bá ti ṣeé ṣe òun náà lè stop ìbùkún. Sọ pé èèyàn ló lè jẹ ọ gbé, Ọlọ́run lè jẹ ọ gbé. Èèyàn ló lè jẹ wá gbé, Ọlọ́run lè jẹ wá gbé. Ọlọ́run kì í ṣe èèyàn tí ó fi búburú san orere fún ọ. Wọ́n lọ́lọ́run sọ níbí, nígbà tẹ́ bá sẹ́ èmi yóò sì béèrè sí ìbùkún fún yín. Ọ̀ ń tajà ọmọ bí tó mọ̀ ń gbà lọ ọ̀sẹ̀ mọ́ nígbà tó ẹsẹ̀ ìdámẹ́wàá tábà wí tán ọlọ́run napo lọ fi ṣe ọlọ́run kìnnìkan lọ fi ṣe. Ìdí nìyẹn ọmọ ìyàwó kówó ni. Bẹ́ẹ̀ mi ni mo jẹ́ ìrẹsẹ̀ lọ́rùn yìí tó wá wájú yìí, èmi gẹ́sẹ̀ ìdámẹ́wàá. Mo rántí ìgbà tí mo sì ṣiṣẹ́ bíi oṣù bíi méjì kan mi ìṣẹ̀dá mẹ́wàá. Mo ní Ọlọ́run understand owó yẹ̀ òtò èmi náà bá jẹ́ ìdámẹ́ oṣù méjì, Ọlọ́run náà bá fi yẹ̀ jẹ́ mi. Gbogbo ẹ̀ dáadé fi pé ó dá fún mi débi pé wọ́n á pẹ́ kí là á ṣe ná. Ọlọ́run àbágbàdo Ọlọ́run dáríjì wá àti jalè, Ọlọ́run dáríjì wá àti àtọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀. Do you believe pé ọjọ́ kejì tí mo tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bí nǹkan ṣe bẹ̀rẹ̀ sí ń dá padà fún mi nìyẹn. Àtọ́jọ́ yẹ mi ò jẹ̀ dáná, kódà kí n yá owó lọ́fíìsì ká yọ sálárì mi máa make sure pé mo yọ ìdámẹ́wàá mi pé ibi mo jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́yìn tí máa fi òótọ́ kọ yín èmi gán gbégbé ayé ẹ̀, mo gbégbé ayé ẹ̀. Ìdí nìyẹn tó bá rò pé ó ń dáa fún mi yóò máa dáa fún mi ní torí mi náà ṣe tí ó fi dáa fún mi. Àwọn pásítọ̀ kan sọ pé ẹ mú wá ni ẹ mú wá wọn èé san. Tọ́ba níta ló jẹ̀dá mẹ́wàá ju pásítọ̀ ni. Pásítọ̀ tó ń ṣe táìtì wọ́n kéré, pásítọ̀ tó dẹ̀ torí táìtì lọ́rùn àpáàdì ó pọ̀. Àmọ́ ẹ pásítọ̀ tó ṣáájú ẹ̀yàn ọmọ ìjọ lọ́nà náà torí táìtì. Toró nǹkan gbà ni òun náà ń ṣe táìtì. Èmi náà lọ ṣe táìtì fún ọ̀sẹ̀ lọ́rùn mi. Àwọn tó jẹ́ bàbá fún mi ní Olúwa. Sọ̀bọ́dọ̀ pé wọ́n nìkan lọ sí ẹnu òrùn tó ń ṣe táìtì. Èmi náà ṣe inú òrùn mọ̀ ń ṣe táìtì. And I thank God, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ tó jọmọ Ọlọ́run tó ló wá ìbùkún tó ìṣẹ̀dá mẹ́wàá tá a bá súre fún ọ̀dọ̀ la
Ọlọ́run ní gbọ́. Tá bá wo ẹsẹ̀ kẹsàn-án, èpè wà lórí ẹni tí ò bá san tithe. Já wo ẹsẹ̀ kẹsàn-án yẹn, lílé là ń fi yín rẹ́ nítorí ẹ̀yin ti jà mí ní olè àní gbogbo orílẹ̀-èdè yín. Ẹnikẹ́ni tí ò yí bá san ìdámẹ́wàá ó ń ja Ọlọ́run ní olè ni. Ọlọ́run tó fún ọ lálàáfíà kó fi ríṣẹ́ ṣe, ṣèbọn lálàáfíà ló ń ṣiṣẹ́. Ó fún ọ láàbò, àbò dájú lórí ẹ̀, kò béèrè owó lọ́wọ́ ẹ̀. Ọ̀mí sínú ọ̀mí síta, ìyẹn ń kọ́ ọ̀sánwó fún. Oúnjẹ tó wọ̀ àbí ẹni ebi ń palẹ̀ ríṣẹ́ ṣe. Ọtúrọ̀ oúnjẹ jẹ́ tẹ́gùn rẹ fi lé láti ṣiṣẹ́. Ọlọ́run wa ni ọmú ìdámẹ́wàá wa nù tọ́ ọlọ́ọ̀ ṣe. Ọmọ arojú koko. Ẹlòmíì nínú ìdámẹ́wàá 2000 yóò tún mọ ní Ọlọ́run má bínú jẹ́ fún 1000 lóṣù yìí. Màmá padà tún san 1000. Ọ̀rẹ́ lọ dá. Ẹ̀yin tẹ́ máa ń ṣerú ẹ̀. Ẹ̀yin tẹ́ sì máa ń fọ́ ìdámẹ́wàá kiri. Ìdámẹ́wàá rẹ̀ ó jẹ́ 10,000. Ọ̀fun pásítọ̀ lé 2000. Pásítọ̀ lé 1000 tọ́sí. Ọ̀rẹ́ lásán lọ dá. Àwọn kan dẹ̀ máa ń sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì, àwọn bloggers. Wípé táìtì wẹ̀ mọ́ sọ táìtì. Àwọn pásítọ̀ kan fi táìtì ń kó private jet. Wọ́n fi ṣe kíni kan fi ṣe gbá. Ìwọ lísìtì sí wọn kan jọ́ràn lọ lónà. Bóyá pásítọ̀ ló gbé òfin ìdámẹ́wàá lé àbọ̀ lọ́n yóò yọ tó bá kú. Wọ́n ti kẹ́ni bọ́dì tọ́ ọ pa. Ẹlòmíràn kí wọ́n láǹfì ìdámẹ́wàá ń ṣe. Kí ló kàn ọ́? Wọ́n ní abáfúnni lẹ́rìn sí àjòkú ẹlẹ́ni. Ẹlòmíràn sọ́lọ̀ wọn náwó ẹ̀mọ́tọ́ra yín sọ́lọ́ sọ̀kalẹ̀ tí ń náwó. Ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá kò kàn ọ́ ntọ́lúwa fẹ́ fi ṣe. Tìyẹn ni pé kò gbọ́ràn kò mú wá. Kọ́kọ́rọ́ kan nìyẹn tó lágbára, kọ́kọ́rọ́ tó lágbára heavy key ni. Torí pé májẹ̀mú tún tẹ̀lé. Èpè tẹ̀lé fẹ́ni tí ò bá ṣe, ìrè tẹ̀lé fẹ́ni tó ṣe. Ọ̀nà ìbùkún tó dẹ̀ yá kan kò tó. Tó bá fẹ́ witness prosperity, pay your tithe. Pay your tithe. Kọ́kọ́rọ́ kejì, ọrẹ. Wá rí pé àwọn kan máa sọ pé ẹmu gbogbo ìdámẹ́wàá àti ọrẹ wá sílé Olúwa lọ́lọ́run sọ. Sórí pé ọ̀rẹ́ rẹ níbi tá a ka ẹ́, àwọn fi tí wọ́n kún ni. Bíbélì sọ a ò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ Ọlọ́run. Wá rí pé àyè ìdámẹ́wàá ọ̀tọ̀ ní tiẹ̀, àyè ọrẹ ọ̀tọ̀ ní tiẹ̀. Ọlọ́run la gbogbo ẹ̀. Ìdámẹ́wàá Ọlọ́run sọ̀rọ̀ san níbí, kò sọ̀rọ̀ ìdámẹ́wàá àtọrẹ kò papọ̀. So ìdámẹ́wàá àtọrẹ ò papọ̀, ọ̀tọ̀ ni wọ́n. Ẹ já wo ìwé Exodus orí 25. Exodus chapter 25 verses 1 and 2. Olúwa sáà sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí wọn kí ó mú ọrẹ fún mi wá lọ́wọ́ olúkúlùkù ènìyàn tí ó bá fi fún ni tinútinú ni kí ẹ̀yin kí ó gba ọrẹ mi. Sọ fún wọn pé kí wọ́n mú ọrẹ wá. Sọrí ọrẹ ní ìdámẹ́wàá ó base lórí iye tí o bá make income. Bóyá iye tó ń gbà sálárì, iye èrè tó bá rí lórí ọjà wàá yọ táìtì ẹ̀, iye tó bá ń gbà sálárì wàá yọ táìtì ẹ̀, wàá yẹ ní gbèǹdéke. But sọrí offering has no limit. Kò sí iye kan tó pọ̀ fún offering, kò dẹ̀ sí iye kan tó kéré. Nínú ìwé Lúùkù, ìtàn arábìnrin kan tó jẹ́ opó tó lọ sí tẹ́ḿpìlì tó dá owó idẹ wẹ́wẹ́ méjì. Wá rí pé ó ṣe ìtẹ́wọ́gbà ju àwọn tó gbówó ńlá lọ. Torí pé kí ni owó idẹ yẹn ní gbogbo tó ní láyé lọ́rùn. You can give your last card as offering. Ohun tó kù lápò ẹ̀ olùfidọ́rẹ́. Ọrẹ ní í ṣe pẹ̀lú àtinúwá. Ọlọ́run ò fẹ́ ọrẹ tá a máa ṣe tá a máa kùn. Paul sọ fún àwọn ìjọ Krístì pé àwọn tó bá máa fún Ọlọ́run ní ọrẹ kó má jẹ́ èyí tí wọ́n máa kùn tàbí tí wọ́n máa bájú jẹ́ tàbí tí wọ́n fàájú ro náà. Ó ní kó jẹ́ èyí tó wá láti inú ọkàn wọn. Ọkàn rẹ gbọ́dọ̀ fi ilẹ̀. Ọrẹ tínú rẹ yọ sí kí n sọ̀rọ̀ tó filẹ̀ tọ́tọ́ mọ ọrùn jú. Ṣé wàá rí nígbà tá a bá sọ̀rọ̀ rẹ olórí ohun tó bá pọ̀ jù lọ́wọ́ rẹ olórí ọkọ mọ filẹ̀ àṣẹ offering. For example, ó ní 500, ó ní 1000, ó ní 200, ó ní 100 naira, ó ní 50 naira. Mú 1000 lé àṣẹ offering. Mú 1000 kálẹ̀ àṣẹ offering. Ọlọ́run á bless ẹ̀jẹ̀ ní ti lọ. Kọ́kọ́ ẹ̀ wà lọ́wọ́ àbí òsì lọ́wọ́ báyìí. Ó wà lọ́wọ́ àbọ̀tọ̀ kò rí lò ó torí ahun ò jẹ́.
ahun ò jẹ́ super glue lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì super glue tó bá ti wọ owó ẹ̀ báyìí kì í jáde mọ́ yóò mọ̀ ojú kókókó ní ọkùnrin mi nínú ilé tí àwọn ẹ̀ bá rojú ẹ̀ ńlẹ̀ kò lówó ni tó bá dé báyìí bá bó kojú lọ́wọ́ ni kò sí wá ní gbogbo ojú ò lò kankankankan kọ́ má bàa bèrè owó máa ń gé bó má sì ṣe bẹ̀rẹ̀ náà tán òun náà ni ó sì jẹun tó dáa jù nú ẹ̀ náà o. olórí owó tó bá pọ̀ jù lọ́wọ́ rẹ̀ ló yẹ kó máa fi dá fún ẹlòmíín wá bàjẹ́ ẹlòmíín ò ní 1000 ní 500 ní 15 naira ní 10 naira ni ó sì tún múlẹ̀ sí 10 naira ní Sunday mẹ́rin ta ní nínú oṣù bí ọdún kan so pé 500 ṣá 10 naira ṣe pọ́n ọwọ́ láyé ò ní pọ́n ayé ẹ̀ máa pọ́n kẹ́ 10 naira symbolize ìpọ́njú red ó symbolize danger tọ́ba dẹ́tẹ̀rẹ̀ ayé wà ní danger ayé wà nínú ewu. I'm telling you lè dàbí ìsọkúsọ ó yẹ kẹ́mẹ̀ pé irú wàásù báyìí it's not my pattern kì í ṣe irú wàásù bọ́ sábà wàásù bọ́tà àbá tún sọ náà ẹ̀yin ọmọ òjò lè dá lábùkù fún tí pásítọ̀ bá kàn dó lórí ẹ̀kú ṣe fún mi kò sí ní tó kàn mí kò lè jó prosper fún yín kò lè dá èmi ò dẹ̀ fẹ́ pásítọ̀ ìjọ tí ò lówó ìjọ tó rí ṣe ni mo fẹ́ pásítọ̀ tó rẹ́ẹ̀rì ṣe mo lẹ́ẹ̀rì ṣe irisí ọmọ ìjọ gẹ́ni ìdùnnú pásítọ̀ burúkú ní òní kó mọ̀ dá fáwọn ọmọ abẹ́ òun ní òní kó mọ̀ dá fáwọn ọmọ ìjọ tó ń kó jọ but a good pastor we want his member to prosper. Tani abẹ́ tẹkẹ́rẹ́ kan sọ̀tàn dáwọ́ andáwọ́ táyé gbogbo wa bá dá a nílò ẹ̀ abẹ́ ṣe nǹkan báyìí ó dẹ̀ worth 3 million naira ènìyàn kan ní ó kẹ́dẹ̀ẹ́dẹ́ pé daddy by God's grace mo gbé àbí kí wàá ní owó ìsọ̀nù tá ń dá gbọ̀gbà tó ti gbá ń pọ̀ dùnú jọ lódì pé wọ́n máa mú yàjọ́ àtàlé wọn kí ẹ dáwọ́ á máa dáwọ́ bíi napo ṣọ́ọ̀ṣì àwọn àmọ́ dábì ẹni ń dáwọ́ gúrú mi nonsense ọlọ́run dẹ̀ ṣe wá bẹ́ẹ̀ bíbélì pé ní ìjọ ìṣáájú ó ní kò sí olòṣì láàrin wọn ó ń torí pé gbogbo wọn lọ́lọ́rọ̀ gbogbo wọn ló ní tó kí wọ́n lóde ta ní àwọn olòṣì tó pọ̀ láàrin wa lónìí tó yẹ pé olówó àárín wa kéré ẹ rí i pé olówó ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì tí ò bá ti sọ lọ́rọ̀ bíi tiẹ̀ ni tó yóò pé ẹ fi bùkátà pa òun àjọ òkórè òun lálága ẹgbẹ́ àjọ̀dún àmọ́ kékeré òun lálága tóbìnrin rere òun lálága tọkùnrin rere níjọ òun lálága kinní kan òun náà ni yóò gàn sádànù pé àwọn ilé ọba yóò jẹ́ bòbí tó ṣe pé ẹ̀ ń gbà síra God will help us in Jesus name. So a nílò orú ẹ̀kọ́ yìí káyé wa lè nítumọ̀. Àwọn kankan wà tó yẹ pé a filẹ̀ la lóòótọ́ àti mọ́ lóòótọ́ alẹ́ ti jẹ́ èèyàn mímọ́ alẹ́ ti Ọlọ́run lè ti ràn wá lọ́wọ́ ká ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bọ́ tá a bá ṣe àwọn nǹkan wọ̀nyí ìwà mímọ́ ò mówó wá. Ìwà mímọ́ ò ní kọ́ ọ̀dà lábùkún fún. Lásàrù mọ́ síbẹ̀ ó tòṣì. Abẹ́rẹ́ pẹ́ láì mọ́ kó de jọ̀bọ̀ ọ̀run ni. Lásàrù mọ́ síbẹ̀ ó ń ságbé ni. Ṣé gbígbà tó kú wọn ní áńgẹ́lì gbé tí ìbákẹ́ sànú tó rí gbà kò easy kéèyàn tó sì kó dọ́run ọjà gbèsè bí ọjà gbèsè bẹ́ẹ̀ ọjà gbèsè kiri nígbà tí bíbélì ní pé ọmọ ṣe jẹnikẹ́ni ní gbèsè nǹkan ó láyé ẹ̀ ṣe fẹ́ dáàbòrò àwọn tó jẹ́ gbèsè wọn á ṣépè ilé ọ ọ̀sìjọ́ ọmọ ọlọ́run ìgbà wo nígbà mímọ́ rẹ̀ ò ní padà dé rí ẹ mọ bó ṣe fi offering gidi kalẹ̀ ó gbọ́ chọ́ọ̀chì ọmú wàásù dání ṣé nǹkan wàásù ni wọ́n tó jẹ́ ṣọ́ọ̀ṣì kan tó kú o ẹlòmíì bá ti rán bó ti kọ́kọ́ ń jẹ pọ́pọ́ fún bí 100 naira ní ìtumọ̀ gba kóòkì bí 120 sí ó jẹ́ lò 220 lójú kẹsẹ̀ tó bá tún dọ́rọ̀ tó bá tún rí kárọ̀tì bí ó lè ro tún bí 200 ṣòkó tó délé gan ó ti ná bí 500 naira sẹ́nu ara ẹ̀ ọ̀dẹ̀ dáwà sọ fọ́lọ́n ọwọ́ àrètí ìbùkún 10 million naira ọ̀ lè rí bọ́lá ti fẹ́ rí sọ́nà wọn àjọ dẹ̀bi tiẹ̀ ni ó ní fífún ni a ó fi fún yín òṣùwọ̀n tẹ́ bá ti fi fún máa fi wọ́n padà tó bá fọ́lọ́n 10 naira orí 10 naira lọ́ọ̀rì bọ́ fọ́lọ́n wàásù orí wàásù lọ́ọ̀rì ọlọ́run lè gbóre 10 million naira wá síwájú ọ̀tẹ̀ ń dá wàásù kò possible ẹ̀kọ́ bá ṣe ń dá ọrẹ gidi látòní lọ pay a good offering wọ́n ní pé ẹ̀ kò kú sí etí àlẹ́ fọ́lọ́n ló wá ní ọmọ dárakúdà Málákì orí kìíní ẹsẹ̀ kẹjọ Málákì orí kìíní ẹsẹ̀ kẹjọ bí ẹ̀yin bá fi èyí tí ojú rẹ̀ fọ́ rúbọ ibi kọ́ èyí ni
bí ẹ̀yin bá sì fi amúkún àti olókùnrùn rúbọ, ibi kọ́ èyí ni mú tọ̀ baálẹ̀ rẹ lọ nísinsìnyí, inú rẹ̀ yóò á dùn sí ọ, tàbí yóò á kà ọ́ sí lé Olúwa àwọn ọmọ ogun wí. Ọlọ́run sọ fún àwọn Ísírẹ́lì nípa ọrẹ burúkú tán mú wá, owó burúkú, owó kówó, owó tọ́lọ́kadà ògbà lọ́wọ́ ẹ̀, ọmọ bọ́ ṣọ́ọ̀ṣì, ọmọ wàá da ọ́fìnrin rẹ nu, owó tó ti bùn sẹ́lótò, owó tó ti lásìdẹ́ǹtì tó ti lè bí ọ̀nà mẹ́wàá, ọ̀n gbé bọ́ ṣọ́ọ̀ṣì. You are not serious. Kàkà kọ́lọ́run súre fún ẹ, èpè ní òfin ọṣẹ. Ẹlòmíì kan fi ọrẹ gan pé èpè sórí ayé ẹ̀. Owó tálálùbárà gan ò ní gbà lọ́wọ́ ẹ̀, ọwọ́ àmọ́ wá ṣọ́ọ̀ṣì. Owó tó ti lásìdẹ́ǹtì, owó burúkú, owó tó ti lá, owó tó ti funfun tán, wọ́n ń fowó kówó dá offering. À ń fowó dáadáa dá offering. À ń fowó ṣì dá offering. Owó gidi, owó tuntun, owó tó dáa, ẹlòmíì ò fẹ́ dá offering, yóò wá rún. That is nonsense. Ọlọ́run ṣàgbé lọ́wọ́ ẹni, ṣọlọ́run tọrọ lọ́wọ́ ẹni. Offering yẹn máa ń pákéjì ẹni, wàá ṣe àná dáadáa. Kì í ṣe kọ́ ọkàn rún owó mọ́ra wọn, wọ́n wà rún owó, wọ́n wà squeeze owó, wọ́n wà sọ́lẹ̀ fọ́nà. Ọlọ́run sọ fún àwọn Ísírẹ́lì, ó ní ọrẹ burúkú tẹ̀yìn mú wá, ó lè mú lọ fún àwọn baálẹ̀ ìlú yín, ó ní sí wọn ó gbà lọ́wọ́ yín tàbí wọ́n kà yín sí. Owó mi wà tó kú tó bá fálálùbárà gan yóò kẹ́ pèsè ni. Bó fálálùbárà 10 naira 20 naira nísìnyí gan kò ní sọ pé thank you. Mo ti gbọ́ alálùbárà kan tán ní ọ̀ lè fún lówó kó gbà o. Owó gidi ló ń gbà 200. Ó ń tọrọ ní o 200 àwọn àṣàyàn owó lọ́wọ́ fún ẹni tí ń ságbé. Nígbà tí ẹ̀yìn tí ń tọrọ gan máa ṣe báwọn mélòó lọ́n tí ò tọrọ lọ́wọ́ ẹ̀ tó fọ́n lóhun gbogbo lọ́fẹ̀ẹ́ kọ́ wá fi fún wọn fún lórí rírìdé. Ẹja change lórí bá ṣe ń dá ọrẹ, ẹ dá ọrẹ gidi, ẹ mọ̀ mọ́ kó wá church, ẹ mọ̀ mọ́ tó ti ya, owó tó ti bù lẹ́gbẹ̀ẹ́, owó tó ti gé létí, owó tó ti ya méjì, ẹ mọ̀ mọ́ wá, ẹ máa dá kó dá. Inú Ọlọ́run ò dùn sí, yóò dá fún wa lórúkọ Jésù. Torí àkókò ìkẹta, ẹ̀jẹ̀ ọ̀nà tó lè gbàdá alábùkún fún ni o. Ẹ̀jẹ̀ ká fi pè síta pé ta ló lè ṣe nǹkan báyìí fọlọ́run, ẹ máa fà dí, ẹ máa fà dí. Ọlọ́run wà lọ́wọ́, ọ̀tá ni ọmọ tí ń lọ́ọ́ lù nísìnyí, ọjọ́ wo ni èké lọ́ọ́ lù? Ṣé nǹkan ní lọ́ọ́ lù lè tán ni? Ṣé lè tán? Ẹ̀jẹ̀ kọ́ bó ṣe ń ṣe nǹkan fún Ọlọ́run tí nǹkan máa jọ yín lójú. That is why tó pé Ọlọ́run ò lè fún yín ní nǹkan tó tóbi. Ẹlòmíì yẹn máa jẹ yín sẹ́nu, máa jẹ su, máa jẹ ní tó dáa. Ẹnu yín nìkan ní tọ́kí ti dáa, ẹ̀ lè mọ bẹ̀ tó pa tọ́kí. Ẹlòmíì ò lọ mọ fọwọ́ dógò sílé ìyá aládìyẹ. Àjíǹde la fẹ́ ṣe nísìn, ẹlòmíì ti ní bọ́jẹ̀tì yẹ adìyẹ tó ipò Ọlọ́run á san díẹ̀díẹ̀ sílé ìyá aládìyẹ kó dọjọ́ Christmas kí n gídì adìyẹ ni. A sì ní kọ́ wá ṣe nǹkan sílé Ọlọ́run lówó, ṣùgbọ́n orí ẹ̀wú láti dẹ́wọ́ adìyẹ. Sọ ọ̀ níjà adìyẹ kọ́ tún Sudan. Mo ní Ọlọ́run ní jẹ́ sẹ́lẹ́lẹ́gbẹ́ àhè lọ́rùn. Tọ́ ọ bá dọ́rùn tọ́ nílé, ẹlẹ́gbẹ́ wọ́ndà lọ́kàn wa o. Sí ilé bàbá Adébóyè ló tó yìí, ilé bàbá lọ́wọ́ rẹ̀, ilé ló tó yìí. Bọ́ọ̀sì mọ̀ ṣe kiri nu, ọmọ àárín kiri gbogbo street. Gbàdọ̀ nílé, gbogbo owó tó ẹ̀kọ́ ọ̀dá láyé, owó ọ̀rẹ́ tó ẹ̀kọ́ ọ̀dá ìdámẹ́wàá ọ̀sán. Àná sàgbé ọdẹ ọ̀gbọ́n ni ó ní bílí gbé, ó ní ìwọ tíṣẹ̀ rẹ bá jóná, ó ló dàbí ẹni tó la iná kọjá. So tó bá tiẹ̀ tọ́lọ̀ bá sà tiẹ̀ sànú ẹ̀ tọ́ sáà pọ̀ wọ́rọ́wọ́rọ́ tọ́ ọdọ́run tọ́ wà nílé ọkàn máa rìn kiri ni lọ́mọ wọ́ndà lọ́mọ wo ilé ìbọn kè ó mọ̀ dákẹ́ bọ́sì mọ̀ ṣe kiri ayé ń tiẹ̀ nù sọ́bọ̀sì àdànù láyé ayé tó sọ̀rọ̀ sínú ayé tó ipò kò lópin bí ó ṣe wà nù ọmọ wọ́ndà kiri ayé ẹlòmíì nú yín kò nílẹ̀ lọ́rùn débi tí ó nílẹ̀ ẹni fẹ́ jẹ́jẹ́ kádẹ̀ tún gúdùn ká jẹ́jẹ́ kán mọ̀ sán ẹlòmíì ò mọ̀ jẹ́jẹ́ gba ìgiri ṣọ́ọ̀ṣì yóò pa fóònù tàbí kó fi fake number lẹ̀ anywhere tó bá ti ṣe launching tó bá ti fi pèsè ìta kó wá ṣe kíní kan má dòrí ewu kọ lọ sọ pé ọfẹ́ wú àwọn èèyàn lórí sókè ayé ẹ̀ka máa bàjẹ́ kíá ni o wọn bá lọ ti eré bẹ́ẹ̀ yẹ o eré tó lè pa ó lórí eré ni o ìwé oníwàásù orí 5 Ecclesiastes chapter 5 verse 4 to 6 nígbà tí ìwọ bá jẹ́jẹ́ fún Ọlọ́run má ṣe dúró pẹ́ láti san nítorí kò ní inú dídùn sí aṣiwèrè san èyí tí ìwọ jẹ́ sọgbọ́n nígbà tó bá jẹ́jẹ́ that is ẹ̀jẹ̀ ìsìn tó máa ń falẹ̀ tó bá ti lè jẹ́jẹ́ mọ́jọ pẹ́ra kódà kó ṣe kó lọ yáwó Ọlọ́run bí ó ṣe san mọ́jọ pẹ́ra tó fi san èyí yẹ
ẹ̀jẹ̀ tó jẹ́ oṣù kan, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, 6 months, 7 months. Please be careful. San èyí tí ìwọ jẹ́ ní kankan, má fi falẹ̀. Verse 5. Ó sàn kí ìwọ má jẹ́jẹ́ jù kí ìwọ kí ó jẹ́jẹ́ kí o má san án. Má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀. Kí ìwọ kí ó má bàa ṣìṣe wí níwájú ìránṣẹ́ Ọlọ́run pé èsì ni ó ṣe. Nítorí kí ni Ọlọ́run yìí ò ṣe bínú sí ohùn rẹ, a sì bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. That is, má yára jẹ́jẹ́ kó wá jẹ́jẹ́ tán kó wá lọ máa ronú sí pé ẹ̀dá pẹ́ jẹ́ mọ̀ fẹ́ pọ̀ dádì sẹ́mọ́ tó ṣẹlẹ̀ pé mo rí pé sálárì mi ò ní lè gbé àbí mo rí pé kíní kò ní lè ṣe kíní kan mi ò ní lè ṣe tó bẹ́ẹ̀ yẹ mọ́. Bíbélì pé Olúwa yóò bínú sí ohùn rẹ, a sì bà iṣẹ́ ọwọ́ ẹ jẹ́. Ẹ̀jẹ̀ jíjẹ́ jẹ́ n tó dára, ṣùgbọ́n àìsàn rẹ̀ ibi ni ó mú wá. Tó o bá fẹ́ nǹkan tó dáa lọ́wọ́ Ọlọ́run, ìwọ ìfẹ̀jẹ̀ tì í. Wá náà nígbà tó wà ní Ṣílò, wọ́n nígbà tó ó bá Ọlọ́run jẹ́jẹ́ pé Olúwa tó bá ti wá fún mi lọ́mọ ẹ̀ yín fi fún ọ ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Kí lọ́rùn ṣe? Kí á ó ṣínú ẹ̀ ó bímọ. Ẹ̀jẹ̀ máa ń mú kí n tó ń retí lọ́wọ́ Ọlọ́run kó yá kankan. Tó bá jẹ́ ẹni tó ń jẹ́jẹ́ láti wá nǹkan níwájú Ọlọ́run, wàá tètè rí i. Ṣùgbọ́n má fi ẹ̀jẹ̀ rẹ falẹ̀. Ìkẹrin, kọ́kọ́rọ́ kẹrin, ìtọrẹ àánú. Kọ́kọ́rọ́ kẹrin nìyẹn. Sẹ́lẹ̀yìn tó máa ń sọ pé lọ fún alálùbárà ló tí wòlíì ó sọ fún wọn pé òun rí nǹkan kan wájú ẹ ṣùgbọ́n bóyá kó lè tètè ṣe, lọ ra ayọ̀, lọ ṣe oúnjẹ, lọ gbé fáwọn afọ́jú, lọ gbé fáwọn arọ, lọ gbé fáwọn abọrẹ̀, lọ wá wọn ìyá àgbà. Sọ́ra gbogbo nǹkan náà kìí ṣe ìtọrẹ àánú o. Bílí pé tó bá ṣàánú yóò ra àánú gbà. Ẹlòmíì yín dájú, ẹlòmíì ò rí pé bí ń pa ẹlòmíì báyìí yóò dẹ̀ lóúnjẹ náà kò dẹ̀ ní fún. Nǹkan burúkú ni o. Ìwọ náà ń tilẹ̀kùn àánú mọ́ra ẹni o. Ìtọrẹ àánú àti ìfífúnni almost same thing àwọn méjì. Ìfífúnni giving, nígbà tó bá fún yẹn náà tọrẹ àánú náà ni. Ẹlòmíì bá fẹ́ dáná tálejò dé kò dáná mọ́. Tó bá ti arípẹ́ ni pẹ́ jù yóò àmọ́ gbégbé sáde yóò fi tètè lọ. Ó lè ní èmi gan fẹ́ dé sàlẹ̀ mẹ́yẹ, èmi gan fẹ́ kódà mo fẹ́ jáde gan ọlábẹ́ ṣèdè ni mo ní kẹ́ni yẹn tètè lé kẹ́rù ẹ̀ kó máa lọ. Ẹlòmíì tó máa lọ lùdé lọ́dọ̀ rẹ̀ tó máa mọ̀ wá lọ lùdé lọ́dọ̀ ẹ̀. Wọ́n yìí jẹun lọ́sàn-án o, ṣùgbọ́n yóò sún oúnjẹ àárọ̀ sọ̀sán torí ẹni tó wà. Gbé ayé burúkú lọ ń gbé. Ó sì ń lé àánú kúrò lọ́dọ̀ ara ẹni. Bíbélì ní ẹni tó bá ti ń ṣàánú ni ó ra àánú gbà. Ó ṣàánú, ó wá ń béèrè àánú. Bíbélì wípé ẹni tó bá béèrè lọ́dọ̀ rẹ̀ má ṣe wí fún nígbà tí wọ́n ní pé lọ kó padà wá. Nígbà tí yọ dọ́dọ̀ ẹ tó béèrè wípé ẹjọ́ ṣẹlẹ̀ fi bá ràn mí lọ́wọ́ tó ní kódà ìwọ gan ẹni bí Nàìjíríà ṣe rí nísìnyí ọlọ́kùnrin àwọn lọ́wọ́ ni ó wá fi kí complain mọ́lẹ̀ nígbà tó sì ní tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ó burú. Mọ́jọ́ dìgbà téèyàn bá béèrè lọ́wọ́ ẹ̀ kó tó fún, tó bá ti ṣàkíyèsí pé ni kò ní, mọ́jọ́ béèrè fún. Ìwọ tó bá dẹ̀ ṣàṣehàn ìṣekúṣe ló ń ṣe. Nísìnyí àwa ní ṣọ́ọ̀ṣì nísìnyí wọ́n á fẹ́ gbé nǹkan fún bọ̀dá tó wà lẹ́yìn bíi ọ̀bọ̀yá rò pé bọ̀dá yóò dẹ̀ lóúnjẹ ńlẹ̀ o. Ó tún wá gbóúnjẹ náà ó fi sínú black nylon ó fi sí white nylon káyè lè rí nítorí fẹ́ ṣe. Ńgbà tí àwa ní àwa sórí ọ̀fẹ́ tán gbogbo ìrẹsì ṣe gbogbo dáhùn tán dojú bọ̀ náà ní ẹgbà ìmọ̀ ẹ̀. You are not serious. Bíbélì pé tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ló ti gba èrè ẹ̀ náà. Àṣìyàn lọ́pọ̀lọpọ̀ ń pè lóore kò sì ṣeré fún. Ẹ̀yin tẹ̀sí máa ń foré búyàn náà kò ṣeré fún yín. Bọ́ ọ bá fòyàn ń wàásù lásán àfi kó tún dúpẹ́ ọjọ́ kẹta ọ̀ lè rí ìbùkún ayé wà lójú kan ni. Ọba Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ asorimọ́wòbẹ̀ torí pé ọba asorimọ́wòbẹ̀ lọ́lọ́run. Asorimọ́sí kí ni o? Ẹni yẹn dúpẹ́ ni yóò dúpẹ́ kò sí tó ṣe kí ni? Kò sí tó kàn án. Because àwọn kan àtọ́ pé kò sí lórí tó lè ṣe wọn ò ní mọ̀. Táàbà wà mọ̀ tí wò bá jẹ́ asorimọ́wòbẹ̀ yóò fẹ́ mú kó fà sẹ́yìn kó mọ̀ ṣorí mọ́. Tó bá dẹ̀ wá ṣoore mọ́ yóò affect life ẹni wájú Ọlọ́run. Ìwé òwe orí 28 ẹsẹ̀ 27 Proverbs chapter 28 verse 27. Ẹni tí ó bá fi fún olùpọ́njú kì yóò ṣe aláìní ṣùgbọ́n ẹni tí ó mú ojú rẹ̀ kúrò
yóò gba ègún púpọ̀. Ẹni tó bá ń ṣe kíni, tó bá ń fi fún olùpọ́njú, àwọn olùpọ́njú, àwọn tí ò ní tó, àwọn tí ìyà ń jẹ, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn tó nílò ìrànlọ́wọ́ rẹ, wọ́n mú ojú kúrò. Sọ́ọ́rí kò tó nǹkan ní sọ ní dáhùn. Wọ́n sọ pé lè kéré. No, ẹlòmíì ò lè ṣe gàrí agolo kan lòó fún tó yẹ pé yóò dàbí gbà pé ọgbẹ́ ike ọ̀dà gàrí fún ni lákòókò tó bọ́ sí. O lè fún èèyàn míì $100 kó yẹ pé lójú ẹgbàá yẹn bẹ́ẹ̀ pé 1000 lọ fún un. Ẹ̀kọ́ bá ṣe ń ṣe oore ṣíṣe dáa. Ẹ̀kọ́ bá ṣe ń fi fún yàn, ó ní ẹ fi fún ni, a ó fi fún yín. Kì í ṣe gbàdúrà kò sádùn àbùkún. Tọ́ba mọ̀ lọ sórí òkè kan lọ sọ́rọ̀ síbi ọ̀ kàn parẹ́ ìdànù pẹ̀lú bíríbírí. Kò sádùn àbùkún. Learn to give. Give and it shall be given. It's a law. Kọ́kọ́rọ́ karùn-ún. Ìtọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ìtọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ibi báyìí ó kàn gbọ́gbọ̀n. Láti January di December. Pastor òṣèṣì jẹ́ ọ ní ọrẹ adìyẹ. Pastor jẹ́ ọ ní káàdì rí. Káàdì 200 wá kò kéré. Ẹni bá ti ń kígbe kò ní sí fóònù náà. Ẹ mọ bá ṣe fọ́nránṣẹ́ Ọlọ́run. Pastor jẹ́ lómi lásán rí. A ní pastor wa gan wọṣọ. Ilé pastor wa ti kún. Oko ẹ ti kún. Èmi kì í wọṣọ tí pastor wa ń wọ̀. Èmi kò lásán tó pastor. Ìyí tí bá rí bàmí kó rà sọ́ra mọ̀ sí rẹ̀. Mọ̀ ṣe pásọ 1000 2000 tó wá rà fún pastor lóní ká yẹ ẹ mọ́ dàmọ́. Sẹ́ẹ̀rí àìtọ́jú ìránṣẹ́ Ọlọ́run tó ń làágò gan lórí èèyàn ó máa ń fi ìyà jẹ èèyàn because ẹlẹ́dàá pastor yà á fi ìyà jẹ ọ́. Ṣùgbọ́n Ọlọ́run rí nǹkan jẹ́ orin tí wọ́n ṣe àwọn àwọn wò pé kébi mọ́ pa pásítọ̀ ó burú. Ẹ kọ́ pẹ́ ṣe fún ìránṣẹ́ Ọlọ́run. Ẹlòmíì òkè wá kó dáa fún pásítọ̀. Ẹ̀rí ṣe eré pásítọ̀ ń bẹ yín nú. Pásítọ̀ bá ti wá ra aṣọ tuntun $10 yín ló fi rà á, offering yín ló fi rà á, tẹ́lẹ̀ bàtà tuntun lẹ́sẹ̀ pásítọ̀. Pásítọ̀ ti fà wá lórí owó ìsọjí tá a parí ni. Nǹkan sí ọ ni. Tí pásítọ̀ bá fowó ìsọjí rà ó kàn ọ́. Bíríbírí àtàwọn tó ń gbà sọ́ọ́ bá gbà. Bá pásítọ̀ pín bíríbírí. Bá wọn gbé àdúrà gbà. Tó bá kan pé ó ń dà fún ẹ̀ mọ̀ bínú. Ẹlòmíì tẹ̀ ní ògo àwọn pásítọ̀ ń lò ògo àwọn. Ògo mẹ́rin lọ gbé wáyé. Ògo tí o tó wọ̀ gán lò. Láwọn náà yá lò nú ẹ. Bẹ́ẹ̀ni pé ọ̀tọ̀ lógo òrùn ọ̀tọ̀ lógo òṣùpá ogún ọ̀tọ̀ọ̀tọ̀ lágbé wáyé. Bí o bá dáa fún ọ ìwọ ni ọlọ́yẹ̀rẹ̀ ẹ wò mọ́ ni pásítọ̀ ń lórí ẹ pásítọ̀ ló ń lórí ẹ. Check yourself. Ọ ṣe fúnra sí Ọlọ́run. Bó ti kí pásítọ̀ gbàdúrà fún ọjọ́ tó ẹsẹ̀ ń gẹ́nìsà Ọlọ́run orí ẹsẹ̀ ń gẹ́nìsà. Pásítọ̀ jẹ́ ata ẹ̀rí kò jẹ́ po ẹ̀rí kò jẹ́ iyọ̀ ẹ̀rí. Ráìsì ike kan ó tún ṣàgbà rẹ̀ níwájú pásítọ̀. Gàrí ike kan ọlọ́kẹ́rẹ́. Ṣègbè wá síwájú pásítọ̀ náà. Ìwọ tó bá ra ike kan ráìsì wá náà lọ padà ra ike ọ̀dà náà lọ padà ra bag of rice. Mo gbé ẹ̀ka tó yẹ pé wọ́n ní kò lè gba sálárì lẹ́yìn tó bá yọ táìtì ẹ̀ á tún oúnjẹ wá sílé ìránṣẹ́ Ọlọ́run. Ọmọ kan wà ní skul ẹ̀ tíṣà ni o ọmọ yẹn lẹ́gbẹ́. So mo rò pé ọmọ yẹn jẹ́ sweet ó wá gba ẹni pé ó ti mọ́ ní tẹ̀jẹ̀ kú jẹ jù. Ọmọ yẹn ti pé bí i 20-something years in the spirit realm but ọmọ ọdún mẹ́ta ni physical. Bọ́mọ ẹ ṣe gbálùrù nìyẹn pé irú ẹ̀ ń gbà wọ́n lẹ́nu. Bó ṣe fẹ́ súnmọ́ báyìí iná sọ̀rọ̀ àǹdí ẹ̀. So ọmọ yẹn fẹ́ fagídí àtàkì ẹ̀ pé ṣe bí náà ṣe gbàmọ́ lára nìyẹn àyà ọmọ yẹn bá ń jẹra. Bàtọ́ ọmọ yẹn ń confess náà tó mọ́ ní tó ṣẹlẹ̀. Ẹni yóò lè mọ́ tọ́jú ìránṣẹ́ Ọlọ́run. O ò lè mọ́ tọ́jú ìránṣẹ́ Ọlọ́run ká yí ẹ̀ ráre. O ò lè máa raṣọ fún ìránṣẹ́ Ọlọ́run kó mọ oúnjẹ fún ìránṣẹ́ Ọlọ́run. Ìwọ náà tiẹ̀ pé lágbára Ọlọ́run ó sòsù bó bá ṣe kí ọ̀dà láti kàn máa mọ̀ fún pásítọ̀ wa. Gbogbo nǹkan tọ́lọ́run ṣe ní ayé tiẹ̀ náà. Kò sádùn àbùkù gbogbo àwọn àdúrà tá ti ń gbà látọjọ́ yìí àdúrà yẹn gbà ìwọ lọ òjò ṣiṣẹ́ because kí ló fẹ́ ṣiṣẹ́ àdúrà dàbí òjò ni tó rọ̀ sílẹ̀ but àwọn tó o bá ṣe nírúgbìn ìdámẹ́wàá tó ń san ọrẹ tó ń san ìfúnfún ni ìtọ́jú pásítọ̀ onírúgbìn tó ń gbìn sí ilé ayé rẹ bí àwọn àdúrà yìí bá ṣe ń gbà tójú rọ̀ sílẹ̀ yẹn ní ó máa dàgbà ní ó máa wù but bá àdúrà yìí ṣe pọ̀ tó ó kàn rọ̀ dálẹ̀ náà ni
kò sórí ohun tó ń rọ̀ lé lórí. Ilẹ̀ tá a gbá tó mọ́ tó dúdú tó sì da láti gbé nǹkan sí, táwa gbé nǹkan sí tó jẹ́ ọ̀rọ̀ sí, kí ni ó ṣẹlẹ̀? Bó dé ọ̀rọ̀ lọ́dún mẹ́gbàá kò sí ní tí ó wù mẹ́, kò sí oore kan tí ó wù. Ẹ kọ́ bó ṣe ṣe fún ìránṣẹ́ Ọlọ́run, do for man of God. Mo sọ pé pásítọ̀ wa kì í béèrè, pásítọ̀ wa kì í béèrè, báyìí bá fún pásítọ̀ wa ní nǹkan òun kò béèrè. Àbùkù ni fún ọ kí ìránṣẹ́ Ọlọ́run mọ sọ pé bọ̀dà lágbájá ṣe ẹ ní nǹkan bẹ̀ yẹ. It's an insult. Then kì í ṣe insult fún ọ̀gá to his own personality. Ọlọ́run ní jẹ́ tí màá fi pe ọmọ ìjọ pé Ọlọ́run ní jẹ́ mi ò ní rí tí fi wọlé sùn. No, má torí pé pásítọ̀ ìbéèrè kọ́ á ní pásítọ̀ ní ìdíwọ́ mi, má ní 2000 kiri, má ní 1000 kiri. Ọlọ́run rí bí bàbá ẹ̀ ṣe mọ ló ṣe. O ò lè láwọn sí ìránṣẹ́ Ọlọ́run kó dáa fún ọ. Ọlọ́run kì í ṣe pé o ò lè láwọn sí ìránṣẹ́ Ọlọ́run kó dára fún ọ. Bíbélì wípé ó ní àwọn tó bá ń ṣe níbi pẹpẹ ó yẹ kẹ́sí kíni ká jẹ níbi pẹpẹ. Ó ní bẹ́ẹ̀ náà ni Olúwa lánàá rẹ̀ kalẹ̀ pé àwọn tó bá ń ṣiṣẹ́ yìn rere kán ti nú yìí kán máa jẹ nípa yìn rere. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò ní sẹ́ méjì, wọ́n á gbàdúrà kógun mọ́ borí ẹ̀, ìṣòro rẹ ní ìṣòro wọn, wàhálà rẹ ní wọn. Ìránṣẹ́ Ọlọ́run burúkú ni ó sọ pé ọmọ ìjọ wọn ní problem ló lò ní dá sí. No, your own problem is their problem. Wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀yìn àgùntàn kò yẹ kẹ́ mọ̀ mọ̀ ìtọ́jú wọn ṣe, kò dìgbà tó máa tó sọ pé ẹ mú kinní kan wá. So it's not good. Ẹ kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe fún ìránṣẹ́ Ọlọ́run. Kò wọ́n surprise ìránṣẹ́ Ọlọ́run December ti ń bọ̀ wọ sáìsì bàtà tàbí kọ́ lọ báyà ẹ mọ̀ sọ fún dádì o ẹ dákun kí n sáìsì bàtà wọn náà. Ìyá náà sì sẹnu kẹ́mú kó lọ́jọ́ ọdún kan ní dádì bàtà rẹ̀ wọ́n bí ó ṣe súre sọ pé àwọn ìsúre kan wà sọ pé kì í dédé jáde nínú ìránṣẹ́ Ọlọ́run. Nǹkan kan ló máa ń ṣe kíni ló máa ń provoke ẹ̀. Ẹ jẹ́ sọ fún yín ìfífúnni ló máa ń provoke àdúrà ló máa ń provoke ire lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run. Ní ìparí ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 13 to 14. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí àwọn ìránṣẹ́ mi ó jẹun ṣùgbọ́n ebi ó pa ẹ̀yin, kíyèsí àwọn ìránṣẹ́ mi ó mu ṣùgbọ́n ògbé ó gbẹ ẹ̀yin, kíyèsí àwọn ìránṣẹ́ mi ó yọ̀ ṣùgbọ́n ojú ó ti ẹ̀yin, kíyèsí àwọn ìránṣẹ́ mi ó kọrin fún inú dídùn ṣùgbọ́n ẹ̀yin ó ké fún ìbànújẹ́ ọkàn, ẹ̀yin ó sì hu fún ìròbìnújẹ́ ọkàn. Èyí ò ní jẹ́ ìpín yín o. Ẹ jọ̀ọ́ ẹ kọ́ bá ti ń ṣe fún ìránṣẹ́ Ọlọ́run. Ẹ má dúró dìgbà pé ọjọ́ tí máa tó lọ́wọ́ gidi no nínú kéèké yẹn ṣe. Bọ́wọ́ rẹ bá tẹ búrẹ́dì 400 naira méjì rà á kó wá dádì mo ní kí n fún yín. Bàbá ẹni ìránṣẹ́ Ọlọ́run tó ní pé o mú búrẹ́dì 400 naira méjì wá yóò gbàdúrà fọkànnà rẹ là tó ló bẹ̀ pé tó bá là ọ́ ṣe jù bẹ́ẹ̀. Ọjọ́ mi kàn sẹ́ndì káàdì 100 naira sẹ́ndì káàdì 200 naira sà mo ní kí n sẹ́ndì yẹn sí ni. Bó bá ṣe pè yẹ nírọ̀rùn yẹ yóò mọ súre fún ọ. Ìdí yẹn tó yẹ pé àwọn tó ní láàrin wa nínú ìgbàgbọ́ tí wọ́n ṣe fún ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní sí tó dára pé àwọn tá àánú ò ní náà torí àìní ọkàn àti ṣe yóò dára fún lórúkọ Jésù. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi.